Ulẹ̀ ti fi yé wa látètèkọ́ṣe bópin ayé bá ti ń dé ohun tí ó ṣẹlẹ̀ rí ló máa bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ kúkú ni èrò kúkú mọ́kọ̀. Bérò bá mọ́kọ̀ ni àwọn ọkùnrin ò ní máa fẹ́ obìnrin àkúrọ́mọ́ni pakoni níwájú ilé ẹjọ́ ní ìyàwó sínú ilé. Fún ìdí èyí, ìmọ̀ràn mi fún àwọn ọkùnrin, ẹ jẹ́ ká ṣọ́ra fún obìnrin tó ń bẹ láyé òde òní nítorí òpin ayé ti ń dé, ká má bàa lùgbàdì òpin ayé o. Mo wí ire o. Bọ́dẹ̀ Muyideen ni àfà Muyideen ẹni tá a wí fún ọba jí ọgbà ẹni a sọ̀rọ̀ fún ọba jí ọgbà ṣọ́mẹ̀kú wọn ti fún ọ ní 7 days kó o bóde láti wá ṣàtúnṣe irọ́ tó pamọ́ ìyàwó rẹ̀ ó bí àfọ Àgbàlá Gabriel irọ́ tó pamọ́ ìyàwó ẹ̀ tó lè má Àgbàlá Gabriel kọ́ wá di kílíà jẹ́ káwọn kan máa fọwọ́ gba egun fún ẹ kó rò pẹ́ rán ni. Wọ́n ti lulẹ̀ wọ́n ti lulẹ̀ Muyideen wàláhì owó tí mo ní ọ ni mo ń yá ọ yìí àmọ́ bẹ́ẹ̀ bá ti lẹ́rìí máa ṣe ẹ̀rí rẹ jọ torí pé ẹ̀sìn àlàáfíà lẹ̀sìn Islam tó ń ti bí mi ṣe rí ẹ rí inú àwọn wàhálà tá à ń ṣe lábẹ́ aṣọ ṣọ́mẹ̀kú wọn ti fún ẹ níwèé ọ̀dẹ̀ ti sáìn ọ̀dẹ̀ ti ṣe kí ni o ti sáìn wọ́n dẹ̀ ti fún ọ lọ́jọ́ ẹ kú ẹ̀rí jáde gbogbo àwọn tí wọ́n jẹ́ bákọ̀ọ̀bù ẹ náà wọ́n máa tẹ̀lé ọ dé court wọ́n lọ jẹ́rìí ẹ níbi tí Àgbàlá Gabriel ti ń bá yàwó ẹ sùn. Bìkádìrì máa tàtàánà tànà lùmọ̀ tàtàmọ́ àbòsí ọ̀rọ̀ yẹn lọ́wọ́ mọ́ kàtàbà láwù lákàsáyà àti kàlàdà àfikà gbogbo ntọ́lọ́mbà kọ́ máa yẹ tí jórí rẹ bẹ́ẹ̀ bá ti wù kọ́ gọ̀ tó wà láì wọ́n kò fún ọ̀rọ̀ oríire ọ̀rọ̀ ọlá ọ̀rọ̀ ọ̀pọ̀ kọ̀dà ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ sí lọ wá sí kì í lẹ́sẹ̀ ní ìmán pẹ̀lú àfọmọ́ ọkàn èyí jẹ́ mùsùlùmí kọ̀sọ́dọ̀ lówó kò pé ó tó sí i torí nínú àwọn ànábì Ọlọ́run tó lówó lọ́ bẹ́nu wọn èyí tó tún lówó lọ́wọ́ náà bẹ́nu wọn inú àwọn ànábì Ọlọ́run tó lọ́ ń kẹ́ bẹ́nu wọn èyí tó lọ́ ń tó kẹ́ tó tún gẹ̀ bẹ́nu wọn. Aṣẹ́jú bàbá àṣetẹ́ ó ti gba lẹ́tà ìwé wọ́nì wọ́n dẹ̀ ti fún ní 7 days tí à ń ké yàrá mo ní di WhatsApp number yín o tí à ń ké mo ní di WhatsApp number yín tó bá jẹ́ pé ní nọ́mbà mi lọ́jọ́ àìmí ní WhatsApp torí Ọlọ́run tí bá ti parí ètò mo ti wá ní gbogbo ọ̀nà tí mo ti rò kó mo lè rí ìmọ̀ náà àmọ́ ibi tá ẹ tọ́jú nọ́mbà yín sí ẹ̀yin alágbára àmọ́ tí wọ́n bá ti lẹ́rìí lọ́wọ́ kọ̀pútà rẹ kó jáde àní ká gbìyànjú káwá bó làlàáfíà ó ṣe jọba nílẹ̀ Yorùbá bó làlàáfíà ó ṣe jọba ní Nàìjíríà ká dẹ̀ ṣọ́ra wá pọ̀ àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì àtòníṣẹ̀ṣe ọmọ ìyá ni wá ẹ̀sìn ni ọ̀pá wá pọ̀ ọmọ ìyá ẹ̀sìn láàkí ń ṣe
ọmọ ìyá ni wá. wọléwọlé ti wòde aláṣejù. ọmọ ìyá ni àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì àti oníṣẹ̀ṣe ọmọ ìyá ni wá inú bíbí, ọmọ ìyá ni wá inú ìjẹyàn, nínú ẹ̀sìn láì tí sọmọ ìyá, nínú ẹ̀sìn láì tí sọmọ ìyá. tá a bá wá kí n sọmọ ìyá nínú ẹ̀sìn sẹ́yìn ẹ̀ sọ wádọ̀ tá ara wa ni. sẹ́yìn ẹ̀ sọ wádọ̀ tá ara wa. kápẹ́ ìbá sọmọ ìyá nínú ẹ̀sìn tẹ́bi bá jẹ́ mùsùlùmí tí wọ́n bá jẹ́ kìrìsìtẹ́nì tẹ́lẹ̀mí jẹ́ oníṣẹ̀ṣe nígbà tá a bá jọ sọmọ ìyá gan bí n bá fẹ́ polú ẹ̀sìn mi fún yín èèyàn lè polú ẹ̀sìn rẹ̀ fọ́ta rẹ̀. àìpolú ẹ̀sìn fọ́ta ọ̀rẹ́ ẹni náà lápolú ẹ̀ fún ẹni tí ẹ̀sìn wọ ọ̀dẹ̀ yìí náà lásàlàyé fún. mo ti wí fún ti pé kí wọ́n sọ fún sálá Muhammad pé wa ma arsalnaka illa rahmatan lil alamin. àmín 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 ma arsalnaka illa rahmatan lil alamin. olúwa ní ìrẹ́ Muhammad sallallahu alaihi wasallam àwọn ọ̀rọ̀ sí àwọn ènìyàn lórí nǹkankan mo rán sí gbogbo ayé pé kó jí aláàánú fún wọn. gbogbo ayé lolúwa rán Muhammad sí sallallahu alaihi wasallam. alamu you know the meaning of alamu ni inú alamu ẹni èèyàn wà bí mi bí ìwọ, inú alamu ni ẹranko gbó wà, inú alamu ìlàjẹ̀nu wà, inú alamu ni wọ́n wà, inú alamu ni gbogbo tí ń bẹnu ẹja wà, gbogbo iye wọn pátá lọ́lọ́run Muhammad sí. ó ti lulẹ̀ 7 days, today is Thursday. pẹ̀kọ́ bọ́ọ̀dù ọ̀dẹ̀ ti gbà á, ó ti gbàwé kọ̀dẹ̀ tí ìdìwé ẹjọ́ wàláì kò tí ìdìwé ẹjọ́ torí pé tí Islam kọ́ wa ní pé tí nǹkan bá ó bẹ́ẹ̀ bá jẹ́ mùsùlùmí kó bu tútù sí kì í kú sí àáfàá ní pọ́tébù gbá létí kì í ṣe mùsùlùmí ṣèbí pásítọ̀ ní pọ́tébù gbá létí kí n tó jáde. tá a bá sọ pé tí pọ́tébù ṣe dáa ṣé nígbà tó bá tó gbà fáà létí látọ̀ wá pé tó ṣe ọ̀dà. ṣé nígbà tó bá tó gbà fáà létí tó gbá mùsùlùmí létí látọ̀ wá pé tó ṣe ọ̀dà. ọmọ ìyá kan náà ẹbí kan náà Ádámù àti Éfà nípìnlẹ̀ gbogbo wa, ọmọ ìyá ẹ̀sìn ní ọjọ́ pawápọ̀. ìjí ọmọ ìyá nú ẹ̀sìn ńlá àjọ jẹ́. nígbà tá a bá sì ń jí ọmọ ìyá nínú bíbí tá à ń jí ọmọ ìyá nínú ìjí ọmọ nìyẹn láàrin bẹ́ẹ̀ ẹni tí ò ṣẹ̀sìn wa lónìí ó lè ṣe lọ́la nígbà tá a bá ti jọ́njọ́ ọmọ ìyá. tọ́jọ́ bá pẹ́ tí ò bóde láti kílé ara rẹ̀ ẹ̀rọ ọlọ́run sí ọlọ́run ó ní àwọn ògbóǹtarìgì wáyé nẹ́jú ń dáná láàmúlé gálíbù náà. àmín ya Allah. tinú adé tó sìn àmín 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 àmín. alifitinatu naiman la'ana la amani àìkásá fúnra wàhálà ló sùn àbáni ẹni ọba jí wàhálà gẹ kò ní dáa fún. alifitinatu naiman la'ana la amani àìkásá ọlọ́gẹ́ ni wàhálà sùn fún ẹni ọba jí pẹ́pẹ́pẹ́ àǹfààní sì wà fún o ó sì kú ọjọ́ péréte mi ní dákọjọ́
àwọn ansa sí yóò bóde láti tọrọ àforíjì pẹ̀lú tó ń wí báyìí irọ́ ni o bóyá kọ́rọ̀ ò lè dùn ni o inú ní bí òun ni o nígbà tó ń rí ìyàwó òun ni o wọ́n kọ́ òun ni o kó sáwà kankan wí láti kó ń tọ́sọ jẹ tó bá dẹ́kọ̀ tó ló wọn kọjẹ fáìn ajẹ́ pé kó máa tọ́jú ẹ̀ rí kó máa ṣe kí ni mo pè fún yín kó máa tọ́jú ẹ̀ rí ẹ fẹ́ la kó máa tọ́jú ẹ̀ rí ẹ̀ evidence tó fi lọ́kàn balẹ̀ lórí ìbanilókọjẹ́ àníkájọ kọ́mọ lùpọ̀ bọ́ mọ́tò tá à ń gùn kiri sáwọn mùsùlùmí nìkan ni wọ́n sẹ́ni bàálù tá à ń wọ̀ aṣọ tí ń bẹ lọ́rùn mi yìí kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lónìí o fọlọ́nsọ Musa ẹni tí ó gbàwé ti gbàwé ìwé ti wà lọ́wọ́ ẹni tó gbàwé òní kọ́líjọ́ méje bẹ̀rẹ̀ o. àfibì ìṣolóore kò ní sọ pé bó bá jèrè kò ní fẹ́ kẹ́ lómìíràn jẹ ọlọ́run àgbẹ̀sẹ̀ lára kò mọ̀ọ́rẹ́ àfibì ìṣolóore kò ní sọ pé kò ní sọ pé bó bá jèrè kò ní fẹ́ kẹ́ lómìíràn jẹ ọlọ́run àgbẹ̀sẹ̀ lára kò mọ̀ọ́rẹ́. ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀tọ̀ ọ̀rọ̀ humanity ọ̀tọ̀ ìdájọ́ ẹ̀sìn papọ̀ mọ́ ìdájọ́ humanity kò papọ̀ rárá àtọ̀. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam sani kafẹ́ máa ké ojú sálà Muhammad lónìí sallallahu alaihi wasallam sani kafẹ́ gbọ́ àgbọ́yé ẹ̀sìn ju Muhammad lónìí sallallahu alaihi wasallam sani kafẹ́ gbọ́ àgbọ́yé alukuriani ju Ànábì lónìí sallallahu alaihi wasallam o sálà Muhammad ní sílù àríyá àmọ́kùn. Ànábì ní sílù àríyá àmọ́kùn gbogbo yín pátá o ẹrù ẹbí yín pọ̀ okùn ẹbí ọ̀gbọ́dọ̀ já mọ́ yín lọ́wọ́ o. sílù àríyá àmọ́kùn sallallahu alaihi wasallam Ànábì òní wà má Kùránì a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim wà má yantiku anil hawa in huwa illa wahyun yuha allamahu shadidul quwa sumirrat fastawa wa huwa bil ufuqil a'la summa dana fatadalla fakana qaba qausaini aw adini fa ila abudi ma kasabba li fuadu amara afatumaruna alama yara sallallahu alaihi wasallam. Ànábì wa Muhammad ma yantiku anil hawa Ànábì ò kì í fìfẹ́ ẹnu sọ̀rọ̀ ìtọ́lọ́wọ́n ọba rẹ̀ bá sọ sí létí ní ọ̀sọ̀ jáde ó sálámù sàlàsánú ní sílù àríyá àmọ́kùn ṣé tí kìrìsìtẹ́nì bá ń bẹnu ẹbí àfà sáfà yóò pé kìrìsìtẹ́nì yẹn ìṣẹ́bí òun mọ́ ni ṣé tó ní sẹ̀sẹ̀ bá ń bẹnu ẹbí àfà sáfà ó pé ìṣẹ́bí òun mọ́ ni àjọ máa ń ṣèpàdé ọlọ́mọ lẹ́nì àjọ máa ń ṣèpàdé ọmọ ìyá àwa máa fi tọ́lọ́hún a máa fi kọ́ra wa a máa fi kọ́ra wa bóyá ọlọ́wọ́n padà ló sẹ́sìn tọ́rọ olúwa gẹ́gẹ́ tó sọ fún Muhammad pé sọ́lá pé sallallahu alaihi wasallam olúwa ní rí Ànábì innaka la tahdi man ahbabta walakinna Allaha yahdi man yasha. ẹ̀sán lè àfúnsọ́ olúwa gbọ́ tèmi ẹ̀yin tí gbàjáre ẹ já sí i. gbọ́jà mọ́ wọ́n wá ní Ànábì Muhammad sallallahu alaihi wasallam Kùránì ni o wọ́n máa yẹn ti Kùránì lè hawa
ànábì ò kì í fìfẹ́ ẹnu sọ̀rọ̀ ẹni ó wáyé làwáyù yúà gbogbo tí ó sẹ́lá Muhammad bá sọ sallallahu alaihi wasallam ìtọ́nù wọn bá rẹ̀ sọ fún ní sọ alámàwù shadidul quwa wọ́n wá níta lọ́lọ́wọ́ ń gan tí ń sọ̀rọ̀ fún Muhammad ẹni tó lágbára jù tí ọ̀sẹ̀ ń tó lágbára tó ọlọ́run tó tóbi tí ò sí ń tó tóbi tó ọba tó kàǹkà tí ò sí ń tó kàǹkà tó ọba tó gbáyè tí ò sí ń tó gbáyè tó ọba tó ẹrẹ̀mì tí ò sí ń tó ẹrẹ̀mì tó ọba aláṣẹ tí ò sẹ́ni tó lè pàṣẹ tó lọ́n bá ń pa ọba alágbára tí ò sẹ́ni tó lágbára tó ọba àná ọba òní ọba ọ̀la ọba títí ń bẹ káyé tó máa bẹ ayé tó ń bí ó tó ń bẹ tí ọba sáyé mọ́ Olódùmarè ó tó wà láyé. Allahu Allahu kamaluka Allah jalaluka Allahu 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 kamaluka Allah jalaluka Allahu jamaluka. Mo sọ fún àwọn tá a jẹ́ mùsùlùmí dẹ́ẹ̀dẹ́ mẹ́ra wo ẹ jẹ́ àpolú islam wa bọ́ba tó ní islam gẹ́gẹ́ ṣe pìrìsẹ́ǹtì ẹ̀ ẹ jẹ́ àpolú ẹ̀sìn islam gẹ́gẹ́ bí orúkọ tí ẹ̀sìn islam ń jẹ́ alẹ́ ìsìlámù dínú salam ẹ̀sìn islam ẹ̀sìn àlàáfíà ní jẹ́bẹ̀ tí wọ́n bá wá ń pè ẹ̀sìn kan lẹ́sìn àlàáfíà sọ́yẹ kábàánú wàhálà àbáwá Yúnúsà Olóyin aburú òní sẹ́yìn ẹ̀sìn tí ó pè lẹ́sìn àlàáfíà kò yá bá wàhálà ń bẹ̀ kò yá bá fìtínà ń bẹ̀ kò yá bá agídí ń bẹ̀ kò yá bá jà ń bẹ̀ ó yẹ ká lè bá ìrẹ́pọ̀ ó yẹ ká lè bá kí nǹkan dàrú ká lè bá àwọn yẹn níbi kí wọ́n fẹ́ tún ṣe a jẹ́ pé à ń practicalize orúkọ tí ẹ̀sìn wa ń jẹ́ ni practicalize orúkọ tẹ̀sìn wa ń jẹ́ nìyẹn ẹjọ ṣé mo gba òbí èbó yẹn ṣé mo gbà bí n tiẹ̀ gbà mo ti sọ bí mo ṣe mọ̀ à ń practicalize orúkọ tí ẹ̀sìn wa ń jẹ́ nìyẹn. Rasul kan sí ìlú àrí àmọ̀kùn ẹrù ẹbí yín pọ̀ ẹ má jọ kún ẹbí ọjà mọ́ yín lọ́wọ́ kìrìsìtánì ni Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ṣebí bàbá tó bí bàbá Ànábì sallallahu alaihi wasallam ṣebí ẹlẹ́bọ ni sànàbí ò gbé lọ́dọ̀ bàbá rẹ̀ ni sallallahu alaihi wasallam sọ́nsẹ́lá Muhammad Rasul Karim sí ọ̀jẹun lọ́dọ̀ bàbá rẹ̀ ni ṣé kò mú bẹ́ẹ̀ ni bó tiẹ̀ jẹ́ gbẹ́ngbà náà kò tí ì gba wáàyí nùbúwà. ẹ jẹ́ play peace and wisdom nígbà tí mi bá rójú ẹ ńlẹ̀ tó ń wò mí bí gba pé ìsọlọ́ lọ́sẹ̀dá mi wá sí wo lọ fẹ́ ṣe fún mi tí màá dúró gbọ́ gbẹ̀lẹ́ pé yóò wúlò fún mi. ẹni awí fún ọba jẹ́ ọgbọ́ o ẹni asọ̀rọ̀ fún ọba jẹ́ ọgbà Muyideen tó bá ti mọ̀ pé ọ̀rọ̀ tó ń sọ nípa ìbùkún ìyàwó ẹ pẹ̀lú àgbàlá òótọ́ ni má wulẹ̀ bọ́ọ̀dì láti tọrọ apọ́lọ́jì o má wulẹ̀ bọ́ọ̀dì láti ṣàtúnṣe o jẹ́ káwọn kan máa fọwọ́ gba egun fún ọkọ̀ òrò pẹran ni sáàkú ẹ̀rí rẹ jọ kú ẹ̀rí rẹ jọ kóòdà láwọn náà sa ẹ̀rí ṣẹ́rí Nàìjíríà táwa yìí wàláì tàláì rọ́bùlì Káàbà báwọn àfáà bá ka igba lọ́nà igba Kùránì Nàìjíríà ò lè change ìyà tí ń jẹ wọn bá ṣe máa jìyà lọ́nu. báwọn àfáà tá a bá ka igba lọ́nà igba Kùránì
nàìjíríà ò lè change báwọn pásítọ̀